Hello, This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Ipo Alaafin àti Ọọ̀ni of Ifẹ̀. Bàbá yìí ti wá jáde báyìí o. Wọ́n ní Ipo Alaafin láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Wọ́n ní number 16 ni o. Tẹ́bá ní tí wàá lọ sórí Google fúnra yín kẹ́ lọ check. Ta ni olórí ọba aládé ilẹ̀ Yorùbá? Èmi ò mọ n tó ń dá rògbòdìyàn lẹ̀. Ta fi ń da orí oníkálukú sí ọ̀tún, tó ń da orí oníkálukú sósì. Aláàfin ó ju Ọọ̀ni lọ, Ọọ̀ni ó ju Aláàfin lọ. Ṣá nídìí gbogbo wàhálà yìí nígbà tá a fẹ́ jà fún Yorùbá nation. Èmi ju ẹ̀wọ̀ òjò mi òun la yìí ń jà fún. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu arákùnrin lórí ọ̀rọ̀ Ipo Alaafin ní ilẹ̀ Yorùbá àti oríṣiríṣi tá ti ń gbọ́. Ọmọ àlè pọ̀jà tí ń rẹ̀rẹ̀ nílùú Ọ̀yọ́. Àwọn tó dẹ̀ báyé wa jẹ́ nílẹ̀ Yorùbá lónìí ìlú Ọ̀yọ́ ni. Ọ̀dọ̀ wọn òun ni àwọn Fúlàní gbà wọlé tó ń dààmú wa lórí. Ipò Aláàfin láàrin lọ́balọ́ba number 16 òun ni Aláàfin wà. Tẹ́ ẹ bá mọ̀ màá ṣì hàn yín dáadáa. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kì í jẹ́ Yorùbá. Ìlú Ọ̀yọ́ ń bẹ̀ yẹn ibẹ̀ ni Yorùbá wà. Oyè yín báyìí. Nínú láàrin Ọ̀yọ́ níbẹ̀ yẹn Aláàfin lè sọ pé òun jẹ́ number 1. Kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá. Èèwọ̀ ní Èkìtì, wọ́n ní Oǹdó, Ìjẹ̀ṣà àsì ló ń da Aláàfin. Kò sọ́ba wa iyọ̀ kan báyìí tó wà ní ọ̀ndà Aláàfin. Ọba wa mélòó lẹ́rí kó lọ ń padà bàrà bàbà lábẹ́. We don't do that. A ò ṣe. Ṣé Aláàfin fẹ́ sọ pé òun senior wá nílùú Ìdànrè ni? Ṣó fẹ́ lóun senior àbí ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ l'Aláàfin fẹ́ sọ pé òun senior? Ìṣẹ́rí àwọn British ló bà yé wa jẹ́. Oyè yìí ní ìsìn. Ìdí tí wọ́n fi sọ pé tó fi recognize Aláàfin empire nígbà yẹn òun ni wípé òwò ẹrú tí wọ́n ń ṣe pẹ̀lú agbára tí ó wà ní ọwọ́ wọn. Oyè yìí báyìí. Àwọn tó dẹ̀ báyé wa jẹ́ nílẹ̀ Yorùbá lónìí ìlú Ọ̀yọ́ ni. Ibi tí èrò òdìdí Báṣọ̀run ìlú Ọ̀yọ́ tí ń sọ ọmọ Ọ̀yọ́. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa Báṣọ̀run ìlú Ọ̀yọ́ ṣebí Fúlàní ni. Àwọn ló kó wa sínú lọ́lọ́, ló kó wa sínú ìṣòro tá a wà yìí. Àwọn ni. Oyè yín báyìí. So now tá a bá lè ń sọ̀rọ̀ nípa àwọn tó mọ́mọ́ ṣòwò ẹrú bí Ọ̀yọ́ yẹn náà ti bẹ̀rẹ̀. Ọ̀yọ́ àwọn ọmọ tó ń kó lọ ṣòwò ẹrú wọ́n pọ̀ jàtí ìrẹ́rẹ́. Ọmọ Ọ̀yọ́ mélòó ló ń gbé lọ ṣe òwò ẹrú. Àwọn ló ń kó àwọn èèyàn lọ ń ṣòwò ẹrú. They are the one. So àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí àwọn British wọ̀nyẹn mọ̀ British ó dẹ̀ pé wọ́n fẹ́ make, wọ́n fẹ́ disband, wọ́n fẹ́ da àárín yín rú. Òun náà fi wá recognize Aláàfin. Àwọn ló wá bẹ̀rẹ̀ sí ní da ìtàn rú. Ọ̀yọ́ ló ń da ìwé kan tán ní Samuel kìíní kan Johnson kìíní kan tán ló kọ kìíní kan. Tẹ́ bá lọ kàwé yẹn ó sọ ń bẹ̀ o. Nǹkan tó ń gbọ́ ni o. Ó sọ o ṣùgbọ́n not verify. Ẹ lọ kàwé yẹn dáadáa o. Ìyẹn ní èkejì ìwé yẹn ó ní ààrẹ òpùrọ́ tó sọ̀rọ̀ ẹ̀ láàrẹ òpìjọ́yàn Ládì Abbas ó ní kàkàkiri o. Ó lọ béèrè yẹn Samuel Johnson yẹn ó lọ béèrè ìtàn lọ́wọ́ Tìmí Ẹdẹ sọ reality fún. Ṣùgbọ́n eléyìí tó lọ gbà lọ́wọ́ Aláàfin ní ìlú Ọ̀yọ́ òun ló cause controversial ńlẹ̀ tó ń sọ wípé Oòduà o Mẹ́kà ló ti wá o ọmọ Mẹ́kà ni o ibẹ̀ náà ti gbé Lámúrúdù tó ti gbé sínú ìtàn. Ẹ dákun ń bo ni Lámúrúdù gbà dé ní ìtàn wa. Ṣé ti ẹ̀ gbọ́gbọ́gbọ́gbọ́ tó ń dárúkọ irúnmọlẹ̀ rí, tó ń dárúkọ òòṣà kọ̀ọ̀kan rí, tàbí tó ń dárúkọ ọba kankan rí tó ń sọ̀rọ̀ nípa Lámúrúdù? Ṣé ẹ gbọ́ pé babaláwo kìfá kankan rí tó ń dárúkọ Lámúrúdù nínú Ifá ni? ń bo wá ní ọ̀nà Lámúrúdù ti gbà dérí ìtàn wa. Odùduwà kẹ̀dẹ̀rẹ́ tí wọ́n sọ pé ó fi ṣéènì rọ̀ wá láti ọ̀run. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tó jẹ́ ọ̀run nínú kíní wa o. Kò sí. Àwọn ará òkè ọ̀hún, àwọn irúnmọlẹ̀ wa ni wọ́n pè bẹ́ẹ̀, àwọn òòṣà. Àwọn ará òkè ọ̀hún òun ni wọ́n ń pè o. Ará òkè ọ̀hún òun ni Archbishop Samuel Ajayi Crowther òpònú ẹ̀ tó translate sí òkè ọ̀run. Òun ló translate sí.
Odùduwà kẹ̀dẹ̀rẹ́ ọmọ Ifẹ̀ ni, ọmọ Ifẹ̀ l'Odùduwà. Ẹ lọ béèrè bí Odùduwà àti Ọlọ́fin tó gbé adé idẹ tó lọ tẹ ìlú Ìdànrè, ẹ béèrè pé báwo ni wọ́n ṣe jẹ́. Ṣé Ọ̀rànmíyàn ò ṣe, ṣé kò sapá títí pé òun fẹ́ gba adé idẹ yẹn padà nílùú Ìdànrè? Kò rí gbà ni. Torí ìlú Ìdànrè Ìdànrè smart débi wípé òkè lọ́dọ̀ wọn. Ọ̀rànmíyàn ò rí adé yẹn gbà because ó fẹ́ gbé adé idẹ yẹn kúrò nílùú Ìdànrè tí Ìdànrè ò gbàǹgbà yẹn. So báwo l'Odùduwà ṣe wá ti ìlú kíní wá tó sì ní ìbátan? Ngbò lẹ́tí wá sọ pé ó jẹ́ ọmọ Mẹ́kà. Orí òkè Ọ̀rà ibẹ̀ ni Odùduwà ti wọ Pẹ̀bí. Ó kúrò ní Ìpẹ̀bí ló fi ṣéènì rọ̀ wá sílẹ̀. Ará òkè ọ̀hún ó fi ṣéènì rọ̀ wá sílẹ̀ ni òun náà sọ pé ó tẹ̀ wọ̀n, kì í ṣe pé bóyá òkè ọ̀run lóye náà sọ pé ó ti rọ̀ wá. Àwọn tí ò mọ ìtàn, tí wọn ò mọ nǹkan kan nínú ìtàn, wọn kàn ń gbọ́ àwọn ìtàn táwọn mùsùlùmí, àwọn tó fẹ́ kógun já ilẹ̀ wa, tó fẹ́ ta ilẹ̀ wa, tí wọ́n gbọ́, òun náà wá bẹ̀ sí ní sọ síta. Tọ́mádé ń pariwo pé ọmọ Oòduà ni wá. Simple, is very simple. Ẹ jẹ́ ká la ọgbọ́n orí wa. Kí ni reason tó fi ń pè wá ní ọmọ Oòduà? Òun leléyìí o. Ọmọ Ẹ̀gbá wọ́n ní ọmọ Lísàbí. Ṣé Lísàbí ló wá bí wọn ni? Tàbí kí ní mo jẹ́ ọmọ Àkúrẹ́ ní ìsìn, kí n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹnìkan ọmọ bo ni ẹ́, kí lọ́mọ Àkúrẹ́ ni mí, ọmọ Olúfàlàyè leléyìí. Ṣé mo mọ Olúfàlàyè rí? Ṣé mo mọ Olúfàlàyè rí ni? Mi ò mọ̀ rí. Ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé kó pa ipa pé kò fi ìlú ẹ̀ ṣeré, orúkọ ẹ̀ náà máa fi pe bíbẹ̀ yẹn. Ó yẹ yín nísìn. Kí ni mo jẹ́ ọmọ Ẹ̀gbá, ọmọ Aláké o, kíní kan. Mo sì máa tàn mọ́ ìran yẹn. Ṣùgbọ́n wọ́n á fi orúkọ ẹ̀ yẹn pè mí torí pé kí ni o, ipa takuntakun tó kó níbẹ̀ yẹn. Òun la fi sọ pé ọmọ Oòduà, kì í ṣe pé bóyá Oòduà ló bí wa. Ó yẹ yín nísìn. So ìtàn wa, a ní ìtàn dáadáa, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtàn wà ní pé tá a bá máa sọ, ó máa fẹ́ gba agbára kúrò lọ́wọ́ àwọn nǹkan. A wá fẹ́ kọ́ sí wàhálà, a fẹ́ kọ́ sí ìṣòro, gẹ́gẹ́ bí nǹkan tí àwọn Ọ̀yọ́ tí wọ́n ń ṣe nísìn. Ọ̀yọ́ ní ń da gbogbo nǹkan rú. Yorùbá nation, mi ìmọ̀dí tán fi lọ yí kúrò ní Oòduà republic gan. A lè lo Yorùbá nation. Torí tá a bá gba Yorùbá nation, ìjà máa bẹ́ sílẹ̀ láàrin Ọ̀yọ́ àti Ìlọrin, Kwara, ìjà máa bẹ́lẹ̀. Because Ọ̀yọ́ á fẹ́ máa proof superintendent wọn tó ń fi ní agbára kankan. Aláàfin number 16 ló wà. Number 16 ni. Aláàfin ò sí ní number 1 kankan. Ó yẹ yín nísìn. Kò sí ní number, kò tiẹ̀ sí ní number 4. Kò sí. Ẹ̀yin ń sọ pé number 1 ni Aláàfin. Ó ṣẹ̀ṣẹ̀ jẹ́, ó ti débì kankan, ó ti ń create controversy sáàrin àwọn èèyàn káàkiri. Ẹ ti lọ gbé àwọn bloggers jáde, ẹrù bẹ́yìn nìkan lẹ lè sọ̀rọ̀. Ẹni tó bá ń bá Ọ̀yọ́ ń da business ń pọ̀, tó ò bá sá fún ará Ọ̀yọ́, àwọn alágbé ẹ̀ta. Bàbá kan wà nígbà tí mo jẹ́ pastor ńgbà yẹn, ìjọ kan wà tí mo ti ń ṣiṣẹ́. Bàbá kan wà tí bàbá yẹn jẹ́ igbákejì treasurer mi nígbà yẹn. Wọ́n máa ń pe bàbá yẹn ní Ọlọ́run rí ọ. Ó ní ìdí tán fi ń pè ní Ọlọ́run rí ọ, ọmọ Ọ̀yọ́ ni. Tí bàbá yẹn bá lóun wà níbí nísìn, yá tètè kúrò mẹ́rin kó bọ́ sísàlẹ̀. Yóò máa gbọ́ teku máa rò fún tẹyẹ, yóò máa gbọ́ tẹyẹ máa rò fún teku ni. Ní bàbá yẹn, bí àwọn ará Ọ̀yọ́ ṣe jẹ́ nìyẹn. Bí fake babaláwo ṣe pọ̀ sáàrin wọn, òun náà ni fake òpìtàn pọ̀ sáàrin wọn. Wọ́n máa ṣe wọ́n dẹ̀ mọ teaching. Ẹ̀rọ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn, ẹ̀kọ́ tó yè kooro ni. Ẹ tọ̀ wọ́n lọ, ẹ mọ̀ wípé gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn pátá wọn ò fi ṣe wàwù. Oníṣẹ́ ibi òun ni wọ́n. Àwọn ló ń da ilẹ̀ Yorùbá rú lónìí. Àwọn ló ń da àárín lọ́balọ́ba, àwọn ló ń dàrú. A ní kẹ́ fi ọ̀já kan, kẹ́ fi sọ ara yín, kẹ́ di ọ̀kan. Ẹ wá ń claim ẹ̀yin lẹ jù, ẹ̀yin lẹ. Àti tó tẹ́tí pariwo Ọọ̀ni, ṣẹ́rípọ̀ Ọọ̀ni sọ̀rọ̀ ni. Adéyẹmí pariwo tí bàbá fi wàjà náà. Ṣẹ́rípọ̀ Ọọ̀ni dá yín lóhùn. Bàbá ní bàbá ń ṣe tiẹ̀ ń lọ ńbẹ̀ yẹn. Ó ṣe tiẹ̀ ń lọ. Ẹ̀yin olórí ibú dédé wọ̀nyí. Kẹ́ lọ yí padà, ẹ ń pariwo pé kinní kan, Aláàfin ni bàbá. Aláàfin ni bàbá. Ṣé ó wá ra owó sí mi lápò ni? Àbó ra nǹkan sí mi lápò ni?
Aláàfin ò ju ọba ìlú mi lọ, Aláàfin ò ju Adésídà lọ, Aláàfin ò ju Ẹ̀kímògún lọ, Aláàfin ò ju Olúgbọ̀fùgbòláńdì lọ, Aláàfin ò ju Èwí lọ. Bẹ́ẹ̀ ni Adérógan Aláàfin ò jù lọ, Ọba of Benin Aláàfin ò jù lọ, Ọlọ́ba of Ọbaland Aláàfin ò jù lọ, Ọwálé Olúgbẹ̀ Olúkàrẹ́ of Ọwálé Olúbàkà Aláàfin ò jù lọ. Who is Aláàfin? Who is he? Century tá a wà yìí a máa fojú yín gbó ẹ̀rẹ̀ a máa fi ojú yín gbó ẹ̀yin ará Ọ̀yọ́ yẹn. Oníṣẹ́ ibi ni yín, ó ti pẹ́ tẹ́ ti ń ṣe é bọ̀, eléyìí lẹ máa fi jáwọ́. Ẹ máa lọ social media yín, ẹ jẹ́ káà náà máa wá fún yín, á mọ ìtàn, ẹ jẹ́ káà náà máa wá fún yín bọ̀, ẹ̀yin oníṣẹ́ ibi dédé wọ̀nyí. ẹ wo bẹ́ẹ̀ wọ́n ní ọ̀kẹ́ wọn náà fẹ́ gborílẹ̀ èdè, ṣé kò tẹ̀ ń ṣe náà fi gborílẹ̀ èdè? Fúlàní ti kúnnú àwọn ará Ọ̀yọ́, àtọmọdé àtàgbà wọn Fúlàní ni wọ́n, àtonílé àti àlejò wọn, they were all Fúlàní. Ẹ yàgò fún wọn, oníṣẹ́ ibi ni wọ́n, ọlọ̀tẹ̀ ni wọ́n. Ire o. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.